Feyiṣayọ jẹ́ ọmọ bíbí inú mi, òun là kọ́bí mi. So Feyiṣayọ kọ́ṣẹ́ nọ́ọ̀sì fún ọdún 3. Adétọ̀ hospital Ológun state yìí. Ó dẹ̀ ṣiṣẹ́ ọdún kan ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ tí ò sí kọ́ márí. Feyiṣayọ ọmọ mi kì í ṣe oníwàhálà, ọmọ jẹ́jẹ́ ni Feyiṣayọ. Ó dẹ̀ jẹ́ oníwà tútù bí àdàbà. Nígbà tó kọ́ṣẹ́ ọdún 3 tó ṣiṣẹ́ ọdún kan ojú ọdún 4 ìyẹn a lè sọ wípé ó ojú òṣùwọ̀n láti practice láti ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe rìn pàdé àwọn Mohbad? Ibo ló ti mọ̀ wọ́n? Ṣé lẹ́nu iṣẹ́ ni? Ta ló pè síbẹ̀? Feyiṣayọ ọmọ Mohbad rí, kò dẹ̀ mọ̀ pé bí àwọn fẹ́ lọ treat Mohbad. Spending ni Feyiṣayọ ti máa ń treat tipẹ́. So Spending ló pe Feyiṣayọ kó wá bá wọn treat ọ̀rẹ́ òun Mohbad. Oore dẹ̀ ni Spending ṣe láti pe Feyiṣayọ kó wá bá wọn treat ọ̀rẹ́ òun. Ìgbà tó dẹ̀ lọ treat ẹ̀, àwọn èèyàn wà ń bẹ̀. According to bí Feyiṣayọ sọ fún mi, ó ní ìyàwó Mohbad wà ń bẹ̀, ọ̀rẹ́ ẹ̀ wà ń bẹ̀, àbúrò Mohbad wà ń bẹ̀, PA Mohbad náà wà ń bẹ̀. So nǹkan tó dẹ̀ fún kò lè pa Mohbad nítorí pé kò ṣe máa gún Feyiṣayọ òṣèṣe bẹ̀rẹ̀ iṣẹ́, òun ṣe ọmọdé iṣẹ́. So abẹ́rẹ́ tó dẹ̀ lóun fún tetanus injection, paracetamol pẹ̀lú antibiotic, abẹ́rẹ́ 3 tí Feyiṣayọ tó fún tó tọ́ pé òun fún Mohbad nìyẹn. Ó dẹ̀ sọ jẹ́ pé mo pé abẹ́rẹ́ tó ń fún Mohbad ò lè pa Mohbad torí wọ́n ti gbé òun lọ sọ́dọ̀ àwọn professional. Wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ pé normal thing tó yẹ kó ń fún lòun fún, òun ò fún ní overdose. Ibo ni sọ fún pé ẹni tó fẹ́ lọ treat lélẹ̀. So ó nígbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì ó ti pé òun, wọ́n sọ pé òun tẹ̀ ṣe ń sùn lọ́wọ́ tó bá jí pé òun ò kí rush láti lọ treat yìí. So ó lòdì pé kò di address sí orí fóònù, ó lè send the address. So ó nígbà tó dẹ̀ lọ bẹ̀ tó ń lọ treat ẹ̀, àwọn èèyàn wà ń bẹ̀, ìyàwó ẹ̀ wà ń bẹ̀, àbúrò Mohbad wà ń bẹ̀, ọ̀rẹ́ Mohbad wà ń bẹ̀, PA Mohbad náà wà ń bẹ̀. tó jẹ́ èèyàn 4. Bẹ́ẹ̀ ibo ni Feyiṣayọ ti jí kúrò níjọ́ tí ó lọ treat ní Tuesday yẹn? Ṣé ilé ń bí ló gbà lọ àbí ibi tó ń gbé? Ilé Àjà ló gbà lọ. Òkè Àjà lòun ń gbé. Bẹ́ẹ̀ni. So Àjà ló gbà lọ sí Lẹ́kì. Sí Lẹ́kì bẹ́ẹ̀ ni. So ó ti mọ Spending láti 2019, ìyẹn jẹ́ bí ọdún 4. Bẹ́ẹ̀ni. So ó ti ń bá wọn, ó ti bá Spending ṣe. Bẹ́ẹ̀ni o, tí Spending bá sick ló máa pe Feyi, or bóyá tó bá láwọn ọ̀rẹ́ tó bá sick ló máa fi pé wá treat àwọn. So ní kóòtù tí wọ́n sọ pé wọ́n treat ẹ̀ pé wọ́n gbé kóòtù yẹn ti wà ń bẹ̀ láti Monday. Feyi ò mọ̀, bẹ́ẹ̀ ni òun ò mọ̀ bóyá ẹni yẹn ti ní kóòtù tẹ́lẹ̀. So but nǹkan tí Spending sọ fún pé okay ọ̀rẹ́ òun yẹn ní kóòtù, ó dẹ̀ ní pé kó send kóòtù yẹn sí òun kóun rí. So ó dẹ̀ send kóòtù yẹn sí. Ìyẹn ni fídíò ibi apá tààrí tí ó wà tí wọ́n yí torí ọwọ́ yẹn ṣe bí ẹni wú. Bẹ́ẹ̀ ni. Ṣé ìgbà tí Feyi wá débẹ̀ ṣó béèrè pé bóyá báwo ni kóòtù ṣe jẹ́ o, báwo lè bó ṣe jẹ́ iṣẹ́ mọ̀? Mi mọ̀ kò sọ fún mi, mi ò dẹ̀ béèrè yẹn lọ́wọ́ ẹ̀. Àtìgbà wo ni wọ́n ti mú Feyi gangan torí èmi jẹ́ oṣù kan? Wọn ò mú Feyi o, fúnra mi ni mo mú Feyi lọ bẹ̀ o. Wọn ò declare ọmọ mi wanted, ọlọ́pàá ò wá Feyi. Èní ló pé 23 days tí mo ti mú Feyi lọ bẹ̀ o. Ìyẹn ní pàǹtí. Nǹkan tó dẹ̀ jẹ́ kó pé báyìí kí n tó ké gbàjarè fún gbogbo ayé ni wípé wọ́n jẹ́ kó yé mi pé 2 days ni result máa fi jáde. After 2 days gbàtà àgbọ̀ mo tún lọ bẹ̀ wọ́n ní pé ọ̀sẹ̀ kan, lẹ́yìn ọ̀sẹ̀ kan lọ́ ní ká dúró di Friday, that is last week Friday. So gbàtí mi ò gbọ́ anything náà ni mo ní kí n pariwo fún gbogbo àgbáyé kó gbà mí. Ẹ̀yin fúnra yín lẹ mú Feyi lọ bẹ̀? Èmi fúnra mi ni mo mú Feyi lọ police station. So kí ni àwọn ọlọ́pàá sọ fún yín lẹ́yìn tí 2 days pé autopsy máa jáde? Wọ́n ní sọ fún yín pàtó? Wọ́n náà lọ lóyìnbó lọ ṣe pé result ò tí ì dé. Pé lóyìnbó lọ ti lọ ṣe autopsy? Bẹ́ẹ̀ ni pé result ò tí ì jáde, pé result náà ń dúró dè. So gbà tí mo wá rí pé result ò jáde mi gbọ́ pé result jáde kọ́mọ̀dé rọ̀rọ̀ lọ́mọ tèmi lórí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àgbáyé ẹ gbà mí, Feyi pọ̀ lọ́wọ́ mi. Ọmọ 2 péré ni mo bí o, àbúrò ẹ̀kọ́ SS ni. Kẹ́ ẹ ṣàánú fún mi o, mi ò léèyàn sí gbọ́dọ̀ ní mí. 20 years ago mo ti ń dá Feyi tán o, ọmọ rẹ lọ́mọ mi o. Gbogbo àdúgbò yìí tẹ́ bá bèrè Feyi wá ṣàlàyé fún yìí o. Feyi ò kì í ṣe ọmọ burúkú o, ọmọ alálùbáríkà lọ́mọ mi o. Ọmọ mi ò gbàṣà àpàyàn oore ni Spending ṣe fún Mohbad o, oore ni Feyi àti Spending ṣe fún Mohbad o. Because oore ni Spending ṣe tó fi pe náà sí ẹ̀ pé wọ́n treat ọ̀rẹ́ wọn. Kẹjọ kẹ gbà ní ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o, mi ò léèyàn, mi ò dẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n mo lọ́wọ́ mo dẹ̀ pé ọmọ Nàìjíríà ẹ̀ nígbè lẹ́yìn àbòsí o. Kẹ gbà mí kẹ ṣàánú mi o, èdè kọ́ lọ sí náà nọ́ọ̀sì tí fi ti yàn o. Tẹ bá dé hospital náà nọ́ọ̀sì ló fún yàn lábẹ́rẹ́ o. Kẹjọ kẹ ṣàánú fún mi o. Torí nǹkan tí táwọn ọlọ́pàá ń sọ ni pé abẹ́rẹ́ tó pa nǹkan tó detect pé ó pa Mohbad pé ó ṣokùnfà látàrí abẹ́rẹ́ tí wọ́n fún. Láyé Feyi jẹ́ ká mọ̀ pé abẹ́rẹ́ tó fún Mohbad lè pa.
paracetamol gbọ́bí tó ti ń pààyàn rí tetanus injection mi ti gbọ́ rí ọmọ kókó wọn fún lẹ́lẹ̀ bí báyìí tó bímọ sí lẹ́lẹ̀ bí tàṣà lọ pé nọ́ọ̀sì ládùúgbò wọn fún tetanus injection kò kú Fèyí kò ń ṣe nǹkan tó fún ló pa. tẹ́yìn máa sọ wípé kò ń ṣe nǹkan tí Fèyí fún ló pa ṣé ẹ̀yin lérò wípé bóyá àyíníke kan hanky-panky kan ti fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣé èròǹgbà ti yín nìyẹn. Bẹ́ẹ̀ ni o èròǹgbà tèmi nìyẹn èmi gan fúnra mi ti jáde lọ sí many hospitals wọ́n ní tetanus injection paracetamol àti antibiotic pé first aid nìyẹn pé tó bá jẹ́ pé jẹ́ lọ́sílẹ̀ náà gbẹ̀rẹ̀ pé nǹkan tó máa kọ́kọ́ fún nìyẹn pé kò lè pa Fèyí ò kì í ṣọmọdé ṣé kò dẹ̀ fún ní overdose nǹkan tó normal thing tó yẹ kó fún pé kò lè pa Fèyí ò kì í ṣọmọdé ṣé kò dẹ̀ fún ní overdose nǹkan tó normal thing tó yẹ kó fún ó ṣàlàyé nǹkan tó yẹ kó fún ló fún ẹ gbà mí kẹ́ ṣàánú mi kò lè pa. torí ṣe mọ̀ wípé gbogbo àwọn àjọ tí wọ́n ṣe kò kárí àwọn nọ́ọ̀sì náà àtàwọn dókítà gbogbo wọn ni wọ́n fi style yọwọ́ pé àṣẹ Fèyí ò wà qualified tó. Torí pé ó jẹ́ ọ̀sílẹ̀ ó lọ kọ́ṣẹ́ lọ́yàn pé kò ṣe ti hospital ìjọba ló ti kọ́ṣẹ́ òun ló fà gbogbo àwa kò sí àyíníke kan gbogbo ayé ló ń lo ọ̀sílẹ̀ nọ́ọ̀sì ńlẹ̀. nígbà tí ọ̀rọ̀ yẹn wá rí bẹ́ẹ̀ yẹn ṣé ẹ gbìyànjú láti ti pe lọ́ọ̀yà yín kí làwọn ìjọba ń bá lọ́ọ̀yà yín pàtó sọ pé bóyá. rìsọ́ọ̀tì náà ni rìsọ́ọ̀tì ní gbogbo wọn sọ pé nígbà tí rìsọ́ọ̀tì bá jáde àdè rí rìsọ́ọ̀tì ń sìn rìsọ́ọ̀tì náà sọ pé nígbà tí rìsọ́ọ̀tì bá jáde ọmọ mi dẹ̀ ti lọ 23 days ní kọ́sọ́dì ọlọ́pàá lẹ́nu 23 days lókè 23 days fúnra mi dẹ̀ ni mo mú lọ́bẹ̀ wọn ò wá wọn ò pé wọn invite ẹ̀ mi rò pé mo jẹ̀bi láti mọ́mọ́ mi lọ́bẹ̀. torí nísìnyí wọ́n jẹ́ ká mọ̀ wípé òun ni prime suspect òun ni wọ́n dá gbogbo number 1. wọn ò ní gbogbo àgbáyé àgbà mi ẹ̀yin abiyamọ àgbáyé ṣàánú fún mi torí ọmọ yìí nìkan náà ni mò ń wojú ẹ̀ kẹ́ ẹ gbà mí mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ mi ò lówó mi ò dẹ̀ léèyàn single mother ni mi ní 80 years mo ti dáfẹ́ yìí tán ẹ jọ̀ọ́ kẹ́ ẹ gbà mí kẹ́ ẹ ṣàánú fún mi kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ antibiotic tetanus injection ò lè pààyàn o paracetamol ò pààyàn o ẹ jọ̀ọ́ kẹ́ ẹ ṣàánú fún mi o nǹkan tó fún nìyẹn kò pààyàn o. kódà gẹ́gẹ́ bí single mother dáàdì Fèyí wa ń kọ́ ṣé wọ́n ṣì wà àbí kí ló ń fi ń dá sí at least ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀. èmi àti bàbá ẹ̀ ò ríra sójú báyìí. láti ìgbà tẹ́ ti jọ pínyà àwọn náà dẹ́ gbọ́ wọn pè. kò pé mi kì í pé kò ń pè mí a kì í pera wa. kódà nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí kí ni ẹ lérò wípé àwọn ọmọ Nàìjíríà lè ṣe. mo mọ̀ pé ọmọ Nàìjíríà lè ràn mí lọ́wọ́ lórí ìrìn àjò tó wà lẹ̀. torí ọ̀tọ̀ nìkan tọ́lọ́pàá. torí Fèyí jẹ́jẹ́ kó yín pé kó tó nǹkan lẹ̀kọ́ ni wọ́n kà síta ẹjọ́ abẹ́rẹ́ mẹ́ta tó sọ pé òun fún nìyẹn o tetanus injection paracetamol àti antibiotics nǹkan tó fún nìyẹn o ẹ̀yin olóye ẹ̀yin náà ṣàgbéyẹ̀ ẹ̀yin dókítà àgbáyé náà tẹ́ ẹ̀ mọ̀ ó tọ̀ ọ̀rọ̀ ọmọ yóò dínkù sínú kò ká o kẹ́ ẹ ṣàánú fún mi o nǹkan tó fún nìyẹn o kẹ́ ẹ gbà mí o. bó ṣe wá rí mà kàtẹ́kọ́ bẹ̀rẹ̀ ọmọ ọdún mélòó ni Fèyí. báyìí 26 nígbà 26. ọmọ olúbo ni mà. ọmọ Ọ̀wọ̀ ni mi Ondo State. nígbà tó ti wá ṣẹlẹ̀ báyìí. nǹkan tó ti jẹ́ kí n ké gbàjarè fáyé ni ọ̀rọ̀ rìsọ́ọ̀tì tó ní rìsọ́ọ̀tì máa jáde ìgbà tí mo rí pé rìsọ́ọ̀tì ò jáde náà kó má bàa fọgbẹ́ yìnyín jẹ́ mí níṣu ni mo ṣe wá rí pé ẹ jẹ́ kí n ké gbàjarè fáráyé. ṣọ́ máa ń jẹ́ kẹ́ wá wò ìgbà ọlẹ́ ti débẹ̀ ẹgbẹ̀yìn. èyí ló pé torí èmi náà ti sick mo ti bp mi ti high so wọ́n jẹ́ òun ni mi ṣe lọ láti ìjọ Wednesday mo ti débẹ̀ last. èní ni Thursday kan Wednesday last week. ṣé ẹ ní mọ̀lẹ́bí tó lọ ń wò. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ayọ̀ lọ ń wò. níta ni ayọ̀ yẹn jẹ́. ọ̀rẹ́ wọn àwọn àbúrò tí yín kọ́ bóyá lọ́kùnrin at least tán bá tún rọ́kùnrin ṣe mọ̀ pé ó ní bó wọ́n ṣe máa ń tún. ayọ̀ yẹn gan ṣọ́kùnrin ní àbóbìnrin. àbúrò mi tó wà tí mo nílé kó lélẹ̀ òun náà ló gbé mi lọ ló gbé mi síbi tí wọ́n ti ń treat. ṣé ayọ̀ tó lọ́wọ́ yẹn ọkùnrin ni àbóbìnrin. obìnrin ni. bẹ́ẹ̀ ni. nígbà tó ti wá rí báyìí tí àwọn ọlọ́pàá ti dípò ní prime suspect number 1 ṣé ẹ ti gbọ́ bá lọ́ọ̀yà ní àwọn ajàfẹ́tọ̀ọ́ lẹ ti lọ rí ni ìgbésẹ̀ wo lẹ ti gbé gan. mo fẹ́ kí rìsọ́ọ̀tì gọ́gọ́gọ́gọ́ ni ẹ jẹ́ kí rìsọ́ọ̀tì jáde rìsọ́ọ̀tì yìí kò sí ọmọ mi ò lè pààyàn abẹ́rẹ́ yóò lè pààyàn ẹ ṣàánú mi abẹ́rẹ́ yóò lè pààyàn tetanus injection pààyàn tẹ yóò dẹ̀ fún ní overdose kó pààyàn ọmọ mi ò gbọ́wọ́ ẹ̀mí ẹ̀ o láyé oore ni spending tó pe Fèyí ṣe láti wá treat ọ̀rẹ́ òtọ́wọ́ ẹ̀ ti wú kò dẹ̀ mọ nǹkan tó ti ṣe apá ẹ̀ kò mọ nǹkan tó ṣe. kódà nígbà tí Fèyí ṣàlàyé fún yín owó ni Fèyí ṣàlàyé pé ọwọ́ yẹn wà torí ṣe mọ̀ pé ọ̀rọ̀ wà ń gbòòrò pé ó lọ bì kan tí wọ́n ló jà pé bóyá wọ́n fi. Fèyí ò mọ ó mọ̀ ní pé òkè gbọ́n ní ó ní court yẹn wà lórí fóònù mi so pé ó ní court pé kóun wá bá wọn treat yẹ gbàtọ́ òun dẹ̀ débẹ̀ òrùpọ̀ ọwọ́ yẹn ti wú
so ẹni pé bọ́mọ yẹn gan ṣe ń tàn bí bọ̀bọ̀ yẹn ṣe ń tàn ọwọ́ yẹn nìyí so dẹ́ni tó wà ń pain. Nǹkan tí mo fẹ́ bèrè ni pé gẹ́gẹ́ bí expertise wọn iṣẹ́ tí Fèyí kọ́ níwọ̀n iṣẹ́ tó kọ́ tó bá rí egbò tó jẹ́ pé kọ́ ṣé ó yẹ kọ́wọ́ yẹn ti wú tó yẹn ní ọwọ́ tá a rí àbí òkè ó lè ṣe ìgbà míì ṣe wọ́n pé professional máa sọ pé tégbò bá téèyàn bá fẹsẹ̀ kọ̀ọ̀kan ẹsẹ̀ máa wú ọwọ́ máa wú ṣó lẹ́tọ̀ọ́ kọ́wọ́ yẹn wú tó nǹkan tó bá àbí kò tún rò pé kí ló lè ṣe ọwọ́ ìṣe kàn sí ilé kọ́. mi ìbèrèdé lẹ́bùn yẹn sọ kò lè fẹ́ kí n dáhùn question èmi ìmọ̀. ok so kò ṣàlàyé fún yín débẹ̀ bóyá òun gangan rò pé irọ́ èmi gan ọ̀dẹ̀ béèrè bẹ́ẹ̀. inú ọ̀dẹ̀ béèrè bẹ́ẹ̀. mọ́mí ìgbà tẹ́ rí Fèyí báwo ni ipò olówà sí wọn tọ́ṣù ẹ̀ sí wọn fisibiti ò dáa. ẹ mọ̀ pé ọmọ tó ń sunlé tó di pé ọmọ mi ò jìyà rí kò dé police station rí kò lórúkọ burúkú bẹ kò lórúkọ police station gbogbo àwọn àdúgbò yìí because a ti wà ládùúgbò yìí sí more than 12 years ọmọ mi ò jà rí kò ń báyọ̀ jà tẹ bá mi lọ ẹ pé tó má jà rí ọmọ àtàlọ́ ọdún bá tó pẹ́ pé mi ṣe mi ní bọ́ọ̀dì mi sì ṣé kó wá fún nǹkan gún mi ni Fèyí ò kì í jà kò ń kújọ kò ń kọjá yìí ẹ̀ ọmọ mi ò kì í jà o ẹ̀yọ́ ọmọ Nàìjíríà kẹ́ gbà mí o kátánọ́ọ̀sì jàjọ kì í pààyàn kò lè kó ń kọ́ ló pa Mohbad o abẹ́rẹ́ tó fún kọ́ ló pa Mohbad ẹ̀yà ayé gbà mí o abẹ́rẹ́ tó fún kọ́ ló pa Mohbad. ẹ̀rù tí ì ṣe tọ́ ẹ má jẹ́ kó dìde lórí mi ò lówó mi ò dẹ̀ léèyàn ẹ̀rí mi ń sìn single mother ní mi ẹ jọ ẹ gbà